Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Now, ẹ̀yin olólùfẹ́ Ìrọ̀rùn Presenter, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń lọ nígboro lórí ọ̀rọ̀ bí àwọn àfáà bí wọ́n ṣe na àwọn ilé kéwú kan ní Markaz ní Kwara State, tí a ti ń pẹ̀kẹ́ lù lóríṣiríṣi ọ̀rọ̀ tí ń wáyé lórí ẹ̀ lórí social media. Òun náà ni a tún mú wá. Gẹ́gẹ́ bí ìwòye wa, a rí pé a post ẹ̀ the other time wípé kí ni ìwòye tiwa. Ṣùgbọ́n nígbà tí research tó tún tẹ̀síwájú, a rí mọ̀ wípé àwọn ọmọlé kéwú yìí lóòótọ́ ni wọ́n lọ sí ilé ọtí, wọ́n lọ sí club tí wọ́n dẹ̀ mu ọtí nínú ọ̀rọ̀ tá a gbọ́ ní ẹnu ọmọbìnrin tó wà láàrin àwọn ọmọlé kéwú yẹn. Ṣùgbọ́n ìbéèrè tèmi láti tún kọ́ wa lẹ́kọ̀ọ́, láti jẹ́ ká tún mọ̀ ká tún tẹ̀ mọ́lẹ̀ sí ẹ̀sìn wa, ẹ̀sìn Islam. Ìbéèrè tèmi ni pé kí ni ìdájọ́ tó wà fún ẹni tó bá mutí? Ìwádìí tá a ṣe, òun náà ẹ máa rí, òun lè fẹ́ wò yìí. Ẹ ṣé. Àmọ̀tí ó lè dijọ́ Wednesday, wọ́n nípa na àwọn èèyàn ní ilé kéwú. Mo wá béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ pé kí ló dé tí wọ́n fi na àwọn èèyàn, wọ́n ní pé bí tá a lọ ọ̀nà pé àmọ̀tí bíbẹ̀ ni. Ó dẹ̀ di àná àwa náà wá jẹ ìyá títí wa. Àwọn parents mi gan, ó tẹ́ wọn lọ́rùn bó ṣe nà mí, tó wọ́n mọ̀ pé kan tí mo ṣe kò dáa. Inú tèmi náà dẹ̀ dùn pé ó wà òkè bẹ́ẹ̀ bó ṣe nà wá, torí tí wọ́n bá ṣe nà wá yẹn, a ní lè lọ síbẹ̀ mọ́ ní ọjọ́ mi.